Lowo Folasade Tinubu ẹ tún ti fẹ́ lọ ṣẹ̀ sí mi ṣé mọ̀ wípé Lowo Folasade kò tí ju how many months sẹ́yìn báyìí làwọn ìyálọ́jà ti Ẹdó náà kígbe orin yín bọnú náà ní kíni o náà fi ohùn ránṣẹ́ sí àwọn ọmọ Yorùbá pé ká pè yín o káwa máa wọ́nù yín o kó tó dáwọ́ ẹ̀sìn awóròjọ fún yín ní Ẹdó nígbà tára yín bá ti ó dẹ̀ pé tára yín bá ti balẹ̀ tẹ́ rí nǹkan kan ṣe iṣẹ́ dẹ̀ pọ̀ níwájú yín tẹ́ rí nǹkan kan ṣe ẹ kàn máa wá nǹkan kan ṣáá tí ò lórí tí ò nídìí ẹ fẹ́ test power yín ṣé àwọn tó wà ní surroundings yín tí wọ́n tì yín pé kẹ́ máa ṣe gàràgàrà kan lè rí ipẹ́ yín náà ń dún sórí wọn pé ṣé ẹ wà òkè wọ́n tì yín wọná ìjọ tó ti ní August 1st tẹ́tí ẹ ti bọ́ síta tẹ́tí sọ wípé kí gbogbo ẹ̀yin abiyamọ kẹ́ wọ́n àwọn ọmọ yín ìjọ yẹn ni mo mọ̀ pé ó ti jẹ́ tán àfi bí èdè ṣé èdè ò ti fẹ́ máa wọnú kìíní Lowo Folasade wọ́n lè burú gan wọ́n lè pààyàn ẹ lè ràyàn jẹ wọ́n níní o wọ́n ní kò ságbára tí ò sí lọ́wọ́ yín mo ní hàn kí lẹ̀ ń sọ yìí kí bàbá Lowo Folasade kó tó become president yẹn bàbá Tinubu olódòdẹ òun gan ni Lowo Folasade ti fọwọ́ lágbẹ́ everybody lójú tó ti kú lọ tó ń kú bọ̀ tó sọra wọn dọlọ́run kí ni dáàdi wọn become president ààrẹ orílẹ̀-èdè fún báyìí àfẹ́lá o wọ́n gbé parí ní straight ìgbà yẹn gan ni gbogbo wèrè yẹn wá mọ gegele lórí gegele kò wá yé wọn mọ́ ó dàbẹ́ ni pé kọ́ mú gbogbo ilẹ̀ akọ́ máa ṣe yín Lowo Folasade Tinubu òjò bó ṣe ń ṣe yín bẹ́ẹ̀ yẹn agbára yẹn ń gùn yín ni o akọ́ máa ṣe yín mo kàn ń sọ ni o a máa ṣe yín gbà mí bẹ́ẹ̀ ni pé kẹ́kàn rí wa kẹ́kàn mú gbogbo wa kẹ́kàn wé wa jẹ́ kẹ́jù wá sẹ́nu kẹ́ mọ́mí sí ọlọ́run jù yín lọ ṣé ẹ mọ̀ yí pé àwa la gbà yín lẹ̀ táwọn ọ̀nà yín ẹ má lọ sí Ẹdó níbi tẹ́ wà yẹn wọ́n á dáwọ́ ìyàjọ fún yín ẹ̀rí tó fòun lẹ̀ fún yín gbogbo wọn tó kọ́ bọ́ síta Ẹdó no be Lagos wọ́n ní kẹ́ fi gàràgàrà yín kẹ́ fi mọ́lẹ̀ Yorùbá iye Yorùbá ló gbàgọ̀jẹ̀ ó gbolè ó gbọ̀lẹ̀ ó gbàràdàràdà ó gbòfò ó gbàdánù torí pínà títàn rí lábẹ́ yín ṣé gbogbo wa la máa sẹ́wọ́n tẹ̀lé yín ni lórí kíni lórí pé kọ́ńtrátì wọ́n fẹ́ gba kọ́ńtrátì lọ́wọ́ yín wọ́n fẹ́ fi mímọ̀ yín ṣọ̀rọ̀ la gbọ́dọ̀ sẹ́wọ́n náà gbogbo wa kọ́ àwa kan wà tá máa sòtítọ́ ọ̀rọ̀ fún yín torí pé ìbí òjò bí lọ bá a ṣe bí ẹrú la bí ọmọ bí wọ́n ṣe fi orí yín sọlẹ̀ sílẹ̀ Yorùbá ni wọ́n fi orí irú àwa yìí náà sọlẹ̀ àwọn òde ní lajú wa kalẹ̀ kí gàràgàrà ti yín kó ba ikọ̀ tó ń bàjẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin kì í ṣe Ọlọ́run ilẹ̀ Yorùbá o ẹ fi gàràgàrà yín mọ níwọ̀nba ẹ ní kí ló dé o wọ́n ti bí ni nìyẹn má bínú ó bí mi nú ni. Market traders in Lagos Computer Village threatened to sue Tinubu's daughter Ìyálọ́jà General Folasade ṣẹ́rí ní ìgbà tí àwọn ará Ẹdó tí wọ́n sọ pé kí ni tó o bá try pé o gbórí wọlé ẹ̀yin ò ṣe gbórí wọ bẹ̀kẹ́ lọ try ẹ̀yin ò ṣe lọ sí Ẹdó bẹ́ẹ̀ ṣe sọ pé fẹ́ lọ yọ ìyálọ́jà tó wà níbẹ̀ tán fi ra wọn jẹ tán ti wà tipẹ́tipẹ́ àwọn ọmọ àlè olórí burúkú àbí competition mọ́mí yín Tinubu lẹ́fẹ́ lọ ṣe mẹ́ mọ́mí rẹ̀ mi Tinubu mọ́mí yín ẹ̀ ń bá wọn ṣe competition kò yé yín ẹ̀wà òkè mà ẹ̀ẹ́rẹ́yàn bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin ò ṣe lọ ẹ fẹ́ lọ yọ ìyálọ́jà yẹn ẹ fẹ́ impose ìyálọ́jà ti yín sí wọn lọ́rùn ẹ̀yin o gẹ́gẹ́ bẹ́ ṣe máa ṣe nílẹ̀ Yorùbá ìṣe ilé ni yóò gbé wọn dé ta o ìṣe ilé ni yóò gbé wọn dé ta o ìṣe ilé ni yóò gbé wọn dé ta o Màámi Folasade Tinubu òjò mo wí tó ẹ fi gàràgàrà yín mọ níwọ̀nba àwí ìgbọ́ yín má ti pọ̀ jù àwa gbogbo wa lájọ nílẹ̀ Yorùbá gbogbo wa lá nílẹ̀ Yorùbá kí ló ń ṣe yín ẹgbẹ̀sùn. The Incorporated Trustee of Computer Village Market Traders and Stakeholder Joint Management in Lagos have issued a warning to Chief Mrs. Folasade Tinubu Ojo to cease interfering in the market affairs, citing a valid judgment from the Lagos State High Court. Ṣé ń gbọ́? Wọ́n ti fẹ́ gbé Lowo Folasade kọ́ọ̀tì lẹ́wọ̀n lọ́ọ̀kan yẹn bó tilẹ̀ jẹ́ wípé àti kọ́ọ̀tì àti jọ́ọ̀jì àti jọ́stíìsì àti Nàìjíríà káwọ́ yín ló wà náà gẹ́tà ẹ̀yin nù Ọlọ́run nù ẹ̀pẹ̀lẹ́ agbára yẹn ń kù yín gàràgàrà lẹ́yìn ìgbà tó ti fún yín ní court order ní 2020 ẹ fẹ́ test run power first daughter ààrẹ orílẹ̀-èdè àbí ẹ̀ṣẹ̀ wá tún jí nísìnyí
torí ẹ ti di first daughter bàbá yín ló jẹ́ ààrẹ ohunkóhun tán gbà fún yín tẹ́lẹ̀ ó ti dandan kan gbà fún yín sí ojú yín máa bò bóyá àwọn ẹni ẹlẹ́ni tán sá kiri tán sá langbalangba kiri ẹ̀yin lẹ fún wọn ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀fẹ́ lẹ gbé ẹ mọ bọ́n ṣe gba ṣọ́ọ̀bù ṣé ẹ̀yin lẹ fún wọn empower wọn mọ́mí yín Rẹ̀mí Tinubu 50,000 ló lò fẹ́ fún 36 plus FCT ìyẹn Àbújá ó jẹ́ 37,000 women táwọn láwọn fẹ́ empower each 50,000 ẹjọ́ kílẹ̀ yìí náà lè fi 50,000 rà mọ́mọ́ Tinubu ẹ wá mọ́mí Fọláṣadé Tinubu èmi gan fẹ́ empower yín mà níbi tá a bá dé mo fẹ́ empower yín pẹ̀lú 50,000 naira kílẹ̀ lè fi 50,000 naira rà ẹyẹ insult gbogbo wa gan insult yín. In a pre-action notice dated August 28, 2024, the traders represented by Falana and Falana's chamber reminded President Bola Tinubu's daughter about the December 8, 2020 court ruling that permanently restrained her and her agent from imposing and collecting levies from market women. Ṣé ń gbọ́ bàbá Falana àti chamber wọ́n ní àwọn rán yín létí ẹ̀pẹ̀lẹ́ mọ̀mọ́ Fọláṣadé Tinubu wọ́n ní ṣe rántí ní December 8, 2020 kóòtù wọ́n restrain yín wọ́n ní wọn gbọ́dọ̀ rí ẹsẹ̀ yín ẹ̀dẹ̀ tó bẹ́ẹ̀ láti wá levy àwọn market people yẹn ní kíni láti gba owó kankan àbí láti já tíkẹ́ẹ̀tì kankan lọ́dọ̀ àwọn market members ní 2020 ṣe fẹ́ testosterone agbára rẹ̀ àbí ẹ fẹ́ testosterone agbára office of first daughter ẹ kúkú te sọ the family government àbí kò sí gbogbo meeting àti oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní Aso Villa ẹ rí Ṣèyí Tinubu mẹ́ ẹ pẹ̀lẹ́ ìgbà tó jẹ́ wípé gbogbo wọn ti fi gbogbo ilẹ̀ Yorùbá ti fi jí Tinubu ẹ pẹ̀lẹ́ ẹ wá ṣe rí irú ẹ̀sìn tẹ fẹ́ lọ ṣe ní Ẹdó táwa yìí fàyè padà ẹ tó ti fẹ́ múra ẹ̀sìn mi o wàláì first lady ọmọ first daughter ó máa ṣẹ̀sìn àdáwọ́jọ fún yín àwòrò àṣẹ́ṣọ́ ẹ̀sìn fún yín eré lè máa pè ara yín tó nǹkan tó gbá lára yín yẹn ara yín abalẹ̀ pẹ̀pẹ̀ ṣé ìmọ̀ pé ní August 1st tó fẹ́ bẹ̀rẹ̀ protest bẹ́ẹ̀ ṣe bọ́ síta náà nìyẹn tẹ́ ẹ̀ náwó tẹ́ ẹ̀ sọ pé kí ẹ̀yin ìyá yìí ẹ̀yin ìwé ìyá wọ̀nyí ẹ kìlọ̀ fáwọn ọmọ yín níwọ̀ lẹ́yìn màámi Fọláṣadé torí ẹ̀jù mi lọ dáadáa lẹ́yìn màámi Fọláṣadé lẹ́yìn ẹ̀yin náwó ẹ̀ wọ́n àwọn ìyálàyà jàlàjàlà títí yín ìyá jàlàjàlà ní gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá tó bá pọnmi fún yín tó bá gbóúnjẹ fún yín ṣẹ́yìn lè dájẹ́ ni ẹyọ kan lè jẹ́ nínú abiyamọ àwọn ìyálàyà tó ń bẹ nílẹ̀ Yorùbá ẹyọ kan péré lè jẹ́ ìrìn yín bá wí àwọn ìyá tó torí àti jẹ torí peanut Ọlọ́run má sì fàti jẹ wá síbi tó nira ó ní màtá tó wà lẹ̀ ṣé torí contract torí kan fi yín mímọ̀ yín sọ̀rọ̀ kẹ́ fún wọn connection òun lẹ sọra yín dọ́lọ́run fún ẹ̀yin nu Ọlọ́run nu ẹ ti ẹ̀ wá ṣe fẹ́ kówó lọ sọ́run ni ẹ wo ti ẹ̀ ní tíkẹ́ẹ̀tì orí burúkú tẹ̀ ń já torí mo mọ̀ wípé ẹ máa gba owó Nigerian government á máa san salary fún yín as a first daughter àbí ẹ̀yin dẹ̀ di gbogbo contract tó wà Nàìjíríà ìkáwọ́ yín ló wà tíkẹ́ẹ̀tì òfò àtàdánù wo gan lẹ́ ń gbà lẹ́ ń já kiri kẹ́tì ẹ̀ wá sọ wípé fún ọdún 4 tí bàbá yín fi wà ń bẹ àṣà rẹ kẹ́tì ẹ̀ wúwo ọmọlúàbí tí ò wálé ayé máyà tí ò jọra ẹ̀ lójú tí ò tó ní feelings fáwọn ènìyàn pẹ̀lú bí bàbá yìí ṣe sọ Nàìjíríà dìlé ni tí everybody tó bó ṣe súnmú náà bó ṣe sunkún náà súnmú wọn lè jẹun bó ṣe wù wọ́n wọn lè ṣe bó ṣe wù wọ́n ẹ sọ wọ́n di rádaràda olówó gan Nàìjíríà ó ń sunkún kọ́ máa ti sọ pé tálíkà ẹ̀yin tó wá fẹ́ lọ já tíkẹ́ẹ̀tì ajá yín níbi tẹ́ bá dé tíkẹ́ẹ̀tì máa já yín. The traders accused Mrs. Tinubu Ojo of multiple breaches of rights and interference, including instigating talks and authorized levy collection. Iṣẹ́ wọn nìyẹn. Nítorí ẹni dádì wọn àwọn àti dádì wọn náà jọ àti mọ́mí Rẹ̀mí Tinubu àwọn náà create tọ́ọ̀gì tó fọlọ́pàá. Àmì wọ́n gbágbára fún wọn. Torí ẹni tọ́ọ̀gì ò ṣe lè kúrò àwọn ọmọ union. Àwọn náà ṣiṣẹ́ fún wọn. Ọlọ́run dẹ̀ ti ṣe é sìn. Ẹ ti fọmọ yín síbẹ̀. Ìyẹn Ṣẹ́go. Ṣèbọ́mọ yín ni. Olólùfẹ́ yín ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ ń gbọ́. Including instigated talks and authorized levy collection. They demanded that she comply with the court judgment and cease further interference. Ṣé ẹ̀ ń gbọ́? Orí yín ti yí ẹ̀yin tọ́ọ̀gì. Tẹ́ tún kó sábẹ́ ọmọ bàbá Tinubu.
wọ́n lérin kì í fọkọ́mọ ẹ̀ fọn ni ṣọ́ fi ṣe yín ni ṣọ́ ní pé kí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kẹ́ẹ̀sì Tinubu family kú ni ṣé Tinubu ti ṣépè fún yẹn ni ṣé Tinubu ti yàgbẹ́ sẹ́lẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹ̀ ń sínwé tẹ̀lé wọn ni àtàgbà àtọmọdé àtọba àti ìjòyè yín ṣé wọ́n ti fọ́ kíní tá wíìf sẹ́nu yín ni ṣé wọ́n ti fọ̀dé fún yín ni tẹ́ ẹ̀ lè dọ́pọlọ yín rò màmá Tinubu gbogbo ọmọ Yorùbá ìgbà míì ẹ bá mi bèrè lọ́wọ́ Fọláṣadé Tinubu Òjó ìyálọ́jà of universe kí lẹ tún jẹ́ tíkẹ́ẹ̀tì fún kẹ́tì wá sọ wípé tíkẹ́ẹ̀tì ọ̀ràn tẹ́ ń jẹ́ láti jọjọ́ bàbá yín ti wá wà ń bẹ́ẹ̀ sìn for the first 4 years yẹn o ẹ ní jẹ́ tíkẹ́ẹ̀tì ṣé ó ti bù yín kù kò ní jẹ́ kẹ́ oúnjẹ yẹn ò ní pé mọ́ ẹ pẹ̀lẹ́. According to the traders, failure to comply will push them to pursue all available legal remedies against her. Okay, ẹ ti gbàgbé pé bàbá ẹ̀ láre o. Including seeking cost. The notice signed by Taiwo E. Olawale and Adebayo A. Oniyelu emphasized the need for Mrs. Tinubu Ojo to act in line with the court's decision. Wọ́n lè ti fagilé kọ́ọ̀tì decision kọ́ọ̀tì Màmá Fọláṣadé ẹ fẹ́ jẹ gbà. Bàbá Tinubu ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu ẹ bá mi pín fídíò ìkó dọ́dọ̀ wọn ẹ pé ọmọ yín Fọláṣadé bí tó ti ń gbọ́ ẹ̀yin ò ní máa ní aráàlú lára kọ́ ọmọ yín tún máa ní wá lára ṣógun láyé ní. Ṣé ó dìgbà tá bá lè yín lóko lójú títì? Màmá Fọláṣadé ẹ ní tìjú ẹsẹ̀ láǹkúrí. The letter partly reads, our client is registered under Part C. Gbogbo ìyẹn mi ti ẹ̀ ní interest. Gbogbo ọ̀rọ̀ court decision yẹn. Wani, it is our client's brief that upon your several breaches of their rights, they approached an Ikeja High Court in suit number ID/9039 MFHR/19 to challenge your interference in their affairs. The Honorable Court, among others, restrained you. The Honorable, underlined, the Honorable Court, among others, restrained you and your agents from collecting any levy from our client as there is no legal basis for such. Ẹ̀yin tún wá dìde nísìnyẹn tún wá lọ ní wọn lára lórí tíkẹ́ẹ̀tì. Àwa gan ma tá bá já tíkẹ́ẹ̀tì fún yín ó pin nìyẹn o. Ó finish fún yín nìyẹn o. Despite the above final order made by a competent court, you continue to meddle in the internal affairs of our clients by instigating talks and contacting our client partners to obtain money from them, thereby denying our clients its revenue. You have also continued to use talks to disrupt lawful gatherings of the various market associations without any justification. Kí ló ṣẹlẹ̀? Tí Tinubu family bá sọ wípé nǹkan báyìí ni wọ́n fẹ́, ìbá má pay gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá àti ilẹ̀ Yorùbá kókó wọn ohun tó fẹ́ no fẹ́ o. Tó bá dé jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ó máa pay ọmọ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ wa. Tí ò bá ní pay wọn ò ní jẹ́ kíkiní yẹn ṣẹlẹ̀ o. Wọ́n mọ bó ṣe máa lo owó òfò àtàdánù tó ń pé kiri tó mọ bí tó fẹ́ kówó sí mọ́ o. Owó gan níyín lára torí mo rí wípé owó yẹn ti pọ̀jù tẹ́ níyín lára ẹ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe bàbá go ò gẹ́ẹ̀tì ẹ̀mọ́ kò yé bàbá mọ́ débi tó fẹ́ yí ọmọ ẹ̀ wá. Ẹni sùúrù ẹ̀yin èèyàn mi àbí wọ́n ti táwọ́ sí bàbá Tinubu àtàwọn ọmọ wọn ni torí ọ̀rọ̀ yìí ó ti ń fẹ́ mú ọwọ́ kan dání òkú náà màmú. Mama Fọláṣadé, what is the color of your problem? Ṣé fẹ́ lówó kú ni? So owó tíkẹ́ẹ̀tì tẹ lọ́njà àtàwọn tọ́ọ̀gì tẹ kó lọ síbẹ̀ láti first. Oh God. Tálíkà ò ráyé wá ní Nàìjíríà nílẹ̀ Yorùbá. It added, you may wish to know that Mrs. Abisola Azeez, parading as the Yaloja of Computer Village on your section, has no shop or stake in the village. Ẹ gbà mí. Mama Fọláṣadé ti yín báyìí o. Yes, mami. Ẹ wà all right, ẹ wà okay. Ṣé rí nǹkan tí màmá ìfẹ́ lọ ṣe ní Edo, òun ló ṣe fún wọn ní Computer Village. Ṣé ń gbórúkọ Abisola Azeez. Wọ́n lóhun ni wọ́n parade kiri gẹ́gẹ́ bí ìyálọ́jà àwọn bẹ́ẹ̀. Wọ́n sì ní kò ní ṣọ́ọ̀bù ẹyọ kan báyìí.
has no shop or stake in the village. Meanwhile, our client is not averse to a shop owner or trader obtaining the membership form if they are interested in joining the association, as its membership is open to any interested person in our client's line of business. However, such individuals must obtain the membership form and properly be enrolled. It is noteworthy that only the authorized member or members of executive have the locus to interfere in our client's affairs. Oh. Our client is not unaware that you have contacted our client several partners to make their commitment to you. Ẹ̀yin ló ń gbà tẹ̀yìn lọ pé àwọn tó kù kan wá ló yà sí yín. Ẹ pẹ̀lẹ́. Agbára ń gùn yín àbí nǹkan tí mo rí tó ń ṣe yín nìyẹn o. Agbára office of first daughter yẹn ẹ ṣáà fẹ́ lò kọ́mọ ẹ pé bàbá yín dún, mọ́mí rẹ̀ mi ń dún, ìyá mọ́mí yín rẹ̀ mi Tinubu ń dún, ẹ̀yin náà first daughter Tinubu ń dún, gbogbo yín wá dòdòdòdòdò àbí ẹ máa dún lọ. Ẹ máa dún lọ. We have instructions to warn against any further demand or communication to our client's partner, including but not limited to Oppo, ProView, Samsung, Big and Bold, etc., because the Commodity Association of the Women and Men Market Association, which is the basis of your appointment by the Lagos State government, has no membership in Computer Village. Shenta computer ne kora daradada no. A careful perusal of the Lagos State Market Advisory Council law, which you derive your power from, particularly under Section 8, does not include taking levies or interfering in the internal affairs of any market, as the council only plays an advisory role to the executive governor of Lagos State and no more. Ẹjọ́ nígbà táwọn yẹn tí wọ́n ti ń pay loyalty at everything fún state governor, kí ló tún kan ẹ̀yin bẹ́ẹ̀? Torí ọ̀rọ̀ yín ò yé mi. Ṣé ẹ fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ puppet yẹn ni? Gbogbo wa la mọ̀ pé ti sọ bàbá Jídé Sanwó-Olú, the executive governor of Lagos State. Ẹ ti sanwó di puppet inú family yín. It is Tinubu family puppet. Okay, àwọn ṣiṣẹ́ tí wọ́n ṣe bí ẹ ti rí wípé wọ́n ti lọ bá wọ́n bá wọn tò. Bàbá Jídé Sanwó-Olú ń dá sí màtá yẹn, wọ́n dẹ̀ ń ṣe gbogbo everything lọ. Èwo tún ló dé tẹ̀yìn náà tó wá fẹ́ fún? Ẹ ṣáà tó fẹ́ ṣe ṣá. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣáà fẹ́ dún dùdùn. Ẹ máa bá mi fi síbẹ̀. Mọ́mí Folasade ń dún, bàbá Tinubu dún, ọmọ olódòdó ń dún, mọ́mí Rẹ̀mí Tinubu dún, Ṣèyí Tinubu dún, mọ́mí Folasade Tinubu ń dùdùn. Ẹ máa dùdùn. Ẹ fẹ́ dún pa. It is imperative to obey and act in line with the judgment of the High Court of Lagos State delivered on the 8th day of December 2020, wherein you and your agent were perpetually restrained from imposing and collecting levies under any guise from the members of our clients in the Computer Village markets. Therefore, take notice that you should again continue on this subject matter, or client will pursue every legal and equitable remedy available to it against you, and also claim the cost thereof from you. Tí ó ní tí ẹ bá lọ sowó agbéjẹ yín mọ́wọ́, ká ẹ lọ fi ọwọ́ yín síbi tó wọ́n ń gbé ká yé ṣe gàràgàrà gírígírí lẹ̀, ẹ máa bẹ̀bẹ̀ yín máa fàyà. Ẹ jẹgba ló jẹ́bẹ̀, ẹ jẹgba. Ẹ wo Mama Folasade ẹ lè kó gbogbo tọ́ọ̀gì Lagos State jọ, kẹ́ jẹ́ pé bàbá yín ló ń rúlù Nàìjíríà, kẹ́yìn náà máa ṣe bí Ọlọ́run. Sáìsì yín wà ńlẹ̀ o. Sáìsì yín wà ńlẹ̀ o. Ẹ yé bojú ara yín jẹ́. Ẹ̀yin ò ṣe continue láti lọ fọ́ọ̀sì kẹ́ lọ gbé ìyá lọ́jọ́ òfò tẹ́ fẹ́ lọ fọ́ọ̀sì lé wọn lọ́rùn lẹ́dọ̀. Ẹ̀yin ò ṣe continue ẹ̀. Àwọn eléyìí náà ẹ wá jẹ́ nǹkan àwọn tó gbé wọn lọ sí court. In the High Court of Lagos State, holding at Ikeja Judicial Division, today, Tuesday, the 8th of December 2020, before Honorable Justice Y.R. Piero, sitting at Court 53 General Civil Division, Ikeja. Between Registered Trustee of Computer and
Allied Product Dealers Association of Nigeria, CAPDAN. Registered Trustee of Phone and Allied Product Dealers Association of Nigeria, PADDAN. Registered Trustee of Phone Parts and Accessory Dealers Association of Nigeria. Registered Trustee of Association of Caterers, Food and Drinks Vendors of Ogunbiyi Computer Village, Ikeja, Lagos. Registered Trustee of Ikeja Books, Stationaries and Computer Association. Azeez Olurin, àwọn ni wọ́n sue Mọ̀mọ́ Fọláṣadé ní 2020. And one, Chief Mrs. Folasade Tinubu Ojo, Ìyálọ́jà General. Second, Mrs. Bisola Azeez, ìyẹn ni ẹni tí Mọ̀mọ́ Tinubu tó force tó impose lé àwọn computer village lọ́rùn gẹ́gẹ́ bí ìyálọ́jà tí ò dẹ̀ ní abẹ́rẹ́ lásán as a shop débi tó máa kò ní shop débi kò ní stand débi tó máa ní shop débi tó máa ní abẹ́rẹ́ tó ń tà ń bẹ̀. Tana tó accuse bí Mr. Adeniyi Olasanji, Nofil Akisoya, Tony Ikani, Commissioner of Police, Lagos State. Ẹ pẹ̀lẹ́, àwa ti mọ̀ pé gbogbo wọn lè máa kó papọ̀. Unless ẹ pẹ̀lẹ́ Mọ̀mọ́ Tinubu, ẹ máa jẹgbà size yín wà. Size yín wà. Ẹ kàn ṣe gìrìgìrì, ẹ ṣe gàràgàrà. Kò dẹ̀ sí ìkọ̀kọ̀ tá rí lára yín. Ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ̀ kò sẹ́nibọ̀dì tó jèrè lára yín yàtọ̀ fún àwọn Mọ̀mọ́ Olúborí. Mọ̀mọ́ Prophetess Olúborí. Àwọn ni wọ́n jèrè lára yín. Gbogbo kọ́kọ́ sí yín yẹn. Àwọn bàbá Ọọ̀ni, àwọn náà jèrè gbogbo àwọn ọba, ìṣe gbogbo wọn, àwọn àwọn tọ́ọ̀gì, àwọn ọmọ union tẹ́ gbágbára fún, tẹ́ mú àárín wọn, tẹ́ mú gbogbo ẹ̀, tẹ́ kẹ̀yìn wọn síra wọn, tẹ́ dojú gbogbo ẹ̀rú for your own sake. Àbẹ́yìn ṣẹ́yìn Tinubu family kọ́ lẹ dá divide and rule game sáàrin wọn. Mi mà ti ráyè àwọn yẹn mà ní. Ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn, ẹ̀yin lẹ dá divide and rule sáàrin wọn. Ẹ tí mọ̀ kankan. Ẹni tí ó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó má yàyọ̀jú ìṣẹ́jú kan wà tẹ́. Àwọn eléyìí ò ràn ẹ́. Wọ́n bá ti lò ẹ́ tán rí pé o ṣe mistake, wọ́n believe pé mistake wà, o ṣe nǹkan kékeré tán like wọ́n trash ẹ dànù nìyẹn. Wọ́n dẹ̀ máa ṣẹ́ṣọ́ ìyà fún ẹ. Gbogbo ibi tó ti ní connection wọ́n á block ẹ pa. O rí nǹkan tó ń ṣe fáwọn tó mọ many things. Mọ̀mọ́ Fọláṣadé, gbogbo ọmọ Yorùbá, ẹ bá wa bá màmá yìí sọ̀rọ̀. Wọ́n lẹ́rìn kì í fọkọ́mọ ẹ tún fọn. Ṣùgbọ́n bàbá Tinubu fọn, mọ̀mí Rẹ̀mí Tinubu fọn. Mọ̀mọ́ Fọláṣadé Tinubu náà fọn. Ẹ sinmi. Ẹ ṣe kí ni? Ẹ sinmi. Bàbá yín nìkan kọ́ ló máa kọ́kọ́ jẹ president. Ẹ ti ní wá lára jù. Ara ti ní gbogbo everybody. Ara ni ẹyẹ ojú ọ̀run Nàìjíríà, ó ní ẹja inú ibú Nàìjíríà. Ara ni eku inú igbó Nàìjíríà, ó ní erùpẹ̀ ilẹ̀, ó ní èèrà alẹ̀ yín nìkan kọ́ àdé ń bá yín sọ ẹ̀fẹ́ gbọ́. Ṣé ẹ̀ ní tìjú ni? Ṣé etí yín wọ́n ti gé Àṣàkẹ́ yín létí lọ ni? Rántí o, Mọ̀mọ́ Fọláṣadé. Igbá lèèyàn kan pa kì í pàwọ́. Gbogbo gàràgàrà gèrègèrè tẹ́ ìṣe yìí, ẹ lọ padà lọ wo story bàbá Ààrẹ Káṣì máa wò. Ọlá ń bí wọn nínú létà Bíọ́lá. Wọ́n ní burúkú owó ń gbà yé wọn, wọ́n ní connection, wọ́n ní everything ju ti dáàdì yín lọ. Wọ́n sì dùn ju Tinubu lọ. Wàláì mi fi yọ̀ wọ́n o. Lẹ́ni kí ló ṣẹlẹ̀? Kò sí pépà ìyọkọ̀ báyìí tán lè fi sórí wọn. Àwọn ọmọ wọn wá kọ́ bọ́ ṣe bí wọn both home and abroad. Kò sí kankan. Àgbọ̀n kankan mọ́. So títí yín ò ní yàtọ̀. Ẹ máa ṣe lọ. Ẹ bẹ́kun Ọlọ́run bùbá. Ẹlẹ́dàá gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tá ìngò gàràgàrà. Á dáwọ́jọ ẹ̀sìn Awórò láìpẹ́ láì jìnnà. Fún yín. Bẹ́ẹ̀ ni gbogbo everybody lára, ọ̀run àtayá parapọ̀ á nẹyẹn lára. Ìnira ẹ pọ̀ kẹ́. Kí ló dé? Ṣé fẹ́ pa àwọn èèyàn ni? Ẹ kúkú pa wọ́n náà. Ẹ pa everybody ká kúkú mọ̀ pé ẹ̀yin lẹ ń dún, ẹ̀yin nìkan lẹ wà Nàìjíríà. Simple. Kí ló dé? Ogun bàbá yín lánàá, ogun ti yín léni, ogun mọ̀mí Rẹ̀mí lọ́la. Kí ló dé? Kí ló fa wèrè lọ́yàn? Ẹ lọ pé family meeting ká pàpérò ká bára yín sọ tọrọ. Ẹ tilẹ̀kùn mọ́ra yín sínú ilé ká bára yín sọ ìtòjó tọrọ. Kí ló dé? Jọ̀ọ́ tí fídíò ẹ bá dọ́dọ̀ ẹ, bá mi share kó kan Màmá Fọláṣadé lára. Gbogbo gìràgìrà yín náà ju kọkọjá má wà Nàìjíríà. Bàdẹ̀ wà Nàìjíríà kẹfọlọ́pàá gbé wa bí. Kẹ́tì wa mọ́lé àti kítù ni ẹ̀yin nu Ọlọ́run. Ṣùgbọ́n ẹgbẹ́ wo ní sọ̀rọ̀ pé gbogbo wa la máa dákẹ́ ta máa ṣe bí dìdìrìn lábẹ́ yín kì í ṣe bẹ́ẹ̀. Bọ́ ṣe fi orí yín sọlẹ̀ sílẹ̀ Yorùbá tẹjọ́ ọmọkọ bẹ́ẹ̀ lèmi náà wọ́n ṣe forí mi sọlẹ̀. Ọmọkọ ni mi ìdẹ̀ ní wùwọ́ ọmọ àlè láíláí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ bá mi drop comment yín sábẹ́ fídíò kí lẹ rí sí. Kí lẹ rí sí ẹ̀yin èèyàn mi ẹ gbà mí. Mọ̀mọ́ Fọláṣadé, orúkọ tèmi ò yí padà, Oyèyédára Kòwé
kó àsọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí nìyẹn ọlọ́rọ̀ fẹ́ ṣe especially ẹ̀yin tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin lèmi wà after Ọlọ́run ẹ̀yin ni mo wà after mama tú àṣírí yín síta a ní ẹ ti bàjẹ́ bọ́lẹ̀ power must change hand we can't continue like this we are tired. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel bá mi share kó lọ káàkiri ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ìyálọ́jà tó bá dọ́dọ̀ ẹ tó bá mọ ìyálọ́jà tó súnmọ́ ọ̀dọ̀ ẹ bá mi share fídíò yìí kó play fún wọn ẹ kóra yín jọ lógúnlógún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ìyálọ́jà ẹ kóra yín jọ ká fẹ̀hónú hàn ẹ má jẹ́ kí Fọláṣadé pa yín kó pa yín sínú ọjà èlò gan lẹ́ ń tà ta ló rọ́jà tà ní sí tí Fọláṣadé ń jẹ́ tíkẹ́ẹ̀tì òfò kiri tíkẹ́ẹ̀tì orí burúkú bàbá ẹ̀ sọ epo 1,500 per litre ẹ̀tún yìí jẹ́ tíkẹ́ẹ̀tì wọ́n ti fi ṣe yín. Má gbàgbé láti drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí ire o.